Entertainment TV, your #1 birthday arena. Onílé orí òkè. Ọba Asa Ọládàpọ̀, happy birthday to you. Ọba Asa Ọládàpọ̀, happy birthday to you, sir. Ọba Asa Ọládàpọ̀, happy birthday to you. Àpátápàrẹ̀ wìdé ẹ̀jẹ̀ máa tá lóní kíákíá ká máa tọ́ lóní wàrà ń ṣe ṣàtórí bàbá táǹdé làátò èyí tààtọ̀ ní padà dẹran dín kó wá tó dìndín. Èrò ẹ̀sìn mi kárẹ̀lé olóríire ẹ̀dá ènìyàn. Ọba Asa o Mr. Ọládàpọ̀ onílé orí òkè, máa wọlé máa rọra, máa wọlé máa rọra, máa wọlé máa rọra. Òní lọ́dún rẹ̀ ọlọ́dún ní mọ́dún rẹ̀ lọ́dún, torí oyin mọ tiẹ̀ nù afárá, èdò là mọ tiẹ̀ nù àpà, mo ní erin mọ tiẹ̀ nù gbó, ẹ̀fọn mọ tiẹ̀ lọ́dàn. Ọba Asa òní lọ́dún rẹ̀, mo kí ọkọ ọdún àṣeyí tàmọ́dún bá mi àṣàmọ́dún sẹ̀mí. Ọkùnrin rẹ̀ dúdú bíi kólóòsì, máa wọlé máa rọra. Ìwọlẹ̀ ni Olúwa Ọlọ́run ọba mi fẹ́ dénú, ìwọlẹ̀ ni Olúwa Ọlọ́run ọba mi yọ́nú sí, ìwọlẹ̀ ni Olúwa Ọlọ́run ọba mi ti gbé débi gíga. Èmi kí ọ dáadáa Mr. Ọba Asa Ọládàpọ̀ onílé orí òkè. Ìwọ mórí mo kákó lápò, onílé orí òkè. Ìwọ mórí mo kákó lápò. Ọba Asa ìwọ ni mo rí tí mo ká pata lórí àpáta. Bàbá Bímbọ́lá, bàbá Déọlá, bàbá Samuel, bàbá Ọmọ́sọ̀lá pé ìwọ lèmi kó fẹ́rẹ́ fún. Olúwa nígbà ọmọ rẹ náà gangan ló ní máa ké tantan tó ní máa kí ọ dáadáa. Ó ní ọ̀sọ́dún èyí o wàá ṣèmí ìsìnbólúwà tí ń bẹ kẹ́mi rẹ̀ ò sì yí padà. Ìjẹ̀rọ Èkìtì nípínlẹ̀ Èkìtì níjẹ̀lẹ̀ yín ńlá o. Ọmọ ajẹ́rò kí ó sà, ọmọ oṣù kèrègbè lẹ́gbẹ̀ẹ́ ọ̀run, ọmọ olójú ìjẹ̀rò àṣepọ̀ lọ́rin, egungun yẹyẹ lójì ìjẹ̀rò. Ẹ̀bìbọ̀ ìsàjẹ́, ẹ̀bìbọ̀ ìkóṣù ọ̀sẹ̀, ẹ̀bìbọ̀ ìkóṣù ẹnu tú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 , ẹ̀bìbọ̀ ìmọ̀rò tẹ̀sẹ̀ níṣẹ́ wẹ́ṣẹ́wẹ́ṣẹ́wẹ́ṣẹ́wẹ́. Ọmọ gbùrú borí ta ó lájẹrò para séjì, ìkọ̀kọ̀ rẹ̀ jára oko, ìkọ̀kọ̀ rẹ̀ jára òlù. Ìjẹ̀rò ọmọ aṣọ àmọ́rù káre o. Ọmọ olókè àgbà ibi ọ̀run kílẹ̀ dẹ́dẹ́dẹ́dọ́sọ. Ọmọ olókè àgbà ibi à ń lù dú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 . Ẹni gòkè àgbà kéésì mẹ́mú níjẹ̀rò, òkè ọ̀pẹ ní kùsè ní jáwé níjòrò. Ọmọ olójì ìjẹ̀rò ibi àṣẹ, ọmọ ajẹ̀rò jà lọ́rùn, ọmọ olójì ìjẹ̀rò ànátẹ̀yìnkú, ọmọ olójì ìjẹ̀rò abẹni mẹ́mú. Ìjẹ̀rò ṣọ̀gá lórí omi, ó mú sàlẹ̀ rẹ̀ mú, mo kí ọ káre o. Ọmọ oníjẹ̀rò ibi ayé bá mi o. Mr. Ọba Asa onílé orí òkè, ó sọdún èyí náà wàá ṣèmí sí nínú owó, nínú ọlá, nínú iyì, nínú ẹ̀yẹ láàrin àwọn ọmọ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi òkè. Orí ajẹ́ kó o pẹ́ bí olúpẹ́pẹ́ ti pẹ́, orí ajẹ́ kó o gbó bí olúgbógbó ti gbó, orí ajẹ́ kó o dàgbà lágbà kó o dàgbà lágbà bí àwọn àjàkà kan tá dàgbà títí títọ́ fọmọ ewu sóńdè sọ́rùn. Tọ́mọ ewu ọ̀hún wá jẹjẹjẹ tó jẹjẹjẹ tó jẹjẹjẹ tó padà wájẹ tó dọ̀kẹ́nẹ́. Mo kí ọkọ ọdún wàá dàgbà bí ara wájú lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi òkè. Bóyin bá ṣe tán òyìn á padà sínú kókó, ògì bá bẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tán á bẹ̀rẹ̀ bọ̀jọ̀ á padà sínú sàárẹ̀ tó kọ́lé sí. Àpáta ewì mo ṣe tán mò ń rebi tá a borí mi sọlẹ̀ sí ó níbi ojúmọ́ tí mọ́dé dodo ilẹ̀ kílẹ̀. Ọba Asa Ọládàpọ̀, happy birthday to you. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.